gbogbo ọmọ nàìjíríà nílé lóko lódò lẹ́yìn odi èmi kí yín o a kú déédé àsìkò yìí a dẹ̀ kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún èyí tí ó wà ń ta yìí ọ̀rọ̀ excellency torí excellency ni o torí nílẹ̀ yorùbá a mọyì ipò excellency Seyi Tinubu ọmọ bàbá olódòdẹ tí bàbá ẹni bá jọba ọ̀wọ̀ a máa wà lára ọmọ àgàgà tó bá jàkọ́ bí ọkùnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọba tí wọ́n bá jayé eré ọ̀wọ̀ tó wà lára wọn kì í di talábùkù dé ayé máa ń tẹ̀lé wọn ni kódà bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí bàbá tí kábíyèsí bá sọ pé tó òun ti ṣe tó láyé ó lọ darapọ̀ mọ́ àwọn bàbá ẹ̀ ayé a tún máa pòǹgbẹ àrẹ̀mọ ìta ń sọ ni pé ọ̀wọ̀ tá a bá fọba là á fọmọ ọba àgàgà tó bá járẹ̀ mọ́ mo kí Seyi Tinubu ọmọ olódòdẹ ẹ mọ̀ọ́mọ̀ ṣe mo rí àwọn fídíòs kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ èyí tí wọ́n sọ wípé we did not vote for Seyi Tinubu ẹni tó sọ̀rọ̀ wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ tí Seyi náà yé Seyi torí pé èmi rí i pé Seyi Tinubu ẹjọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ má gbé kúrò ń bẹ̀ o torí pé ẹni tínú bá bí ni sí àkì ń fẹ́ rí ẹ má gbé kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí n délẹ̀ kẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ mi ń lọ èmi rí i pé Seyi Tinubu ó ní ọkàn àti ṣoore bó tiẹ̀ jẹ́ pé oore tó ń ṣe lásìkò yìí kò ká àwọn èèyàn ò rí bí oore pàápàá jùlọ nílẹ̀ àwọn ará bílọ̀hún lókè ọ̀yà àwọn tí Seyi ń lọ ṣoore fún lókè ọ̀yà ò lè mọ́ torí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹlẹ́dẹ̀ kẹ́ ẹ dáṣọ fẹ́lẹ́dẹ̀ kẹ́ ẹ ra gbogbo nǹkan fẹ́lẹ́dẹ̀ kẹ́ ẹ gbé sórí ibùsùn yóò padà bọ́ sínú ẹrọ̀fọ̀ ni àwọn tí ò mọ̀ọ́re ni Seyi ń ṣoore fún àti pé wàhálà tó wà nílùú wàhálà yẹn mọ̀ kọjá ọ̀rọ̀ ráìsì dìríkà mẹ́ta mẹ́rin mo gbọ́ tó bá jẹ́ òótọ́ pé ó ń ṣe empowerment ó ń ṣoríṣiríṣi ṣùgbọ́n gbogbo kinní ń sìn kò ràn nǹkan tó wà nílẹ̀ nǹkan ti bàjẹ́ ìtàwọn èèyàn fi ń sọ̀rọ̀ nìyẹn excellency Seyi Tinubu ọlọ́run gbọ́ bó ṣe rí nínú mi ni mo ṣe ń sọ mi ò ní sọ pé èèyàn kan ṣe báyìí béèyàn yẹn ṣe lèmi náà fẹ́ ṣe rárá o excellency Seyi Tinubu bá a bá dìbò fún ọ ó máa jayé bàbá ọ̀wọ̀ tí à ń fún bàbá ó máa dórí Seyi Tinubu mi ò sọ eléyìí nítorí nǹkan kan mò ń sọ kí Seyi Tinubu ó lè mọ̀ wípé kò sẹ́ni tó condemn oore tóun ń ṣe ṣùgbọ́n má gbàgbé wípé ilé la ti kẹ̀ṣọ́ ròde ilé la ti ń kẹ́wọ́ ẹ̀ṣọ́ ṣe kí ni la ti ń kó ròde oore tó lọ sílẹ̀ haúsá wọ́n ti ń gbé ibi pàdé ẹ̀ ìyẹn ni pé wọ́n ti ń fi ibi sán wọn ò yéé dìtẹ̀ mọ́ bàbá ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá yìí tó sì jẹ́ ààrẹ wa nílẹ̀ yìí tá a dìbò yàn kí ló fàdí ọ̀tẹ̀ ìtòfàdí ọ̀tẹ̀ ò kọjá pé wọn ò fẹ́ bàbá ń bẹ̀ wọ́n sì sásábẹ́ pé ìlú ò rọrùn kò rọgbọ torí tìlú bá rọrùn ní tìlú bá rọgbọ tí ariwo ebi ń pawọ́ ò bá wáyé torí àwọn tí ebi ń pa ni wọ́n ń sọ̀rọ̀ bébí ò bá pa wọ́n ò ní sọ̀rọ̀ o táriwo ẹni tẹ́bi ń pa tí ò bá wáyé wọn ò ní ríbi sá sí wọ́n sá
sídìí pé ànílùú ò rọgbọ. Àwọn wo ló ń bàjọba ọ̀hún jẹ́? Àwọn tí bàbá yín fi ṣe alátìlẹyìn láàrin àwọn tó wà lókè ọ̀yà. Àwọn ìmùlẹ̀ bàbá, àwọn ni wọ́n ń ba ìlú jẹ́ mọ́ bàbá lórí, tí wọ́n ń bàjọba jẹ́ mọ́ lórí. Ṣùgbọ́n kinní kan ló kù. Ǹjẹ́ bàbá mọ̀ pẹ̀lú ò rọgbọ? Tí wọ́n bá wá mọ̀ pẹ̀lú ò rọgbọ, ìgbésẹ̀ wo ni bàbá gbé? Tí wọ́n bá gbé ìgbésẹ̀, ṣé wọ́n jẹ́ káràlú mọ̀? Ṣé wọ́n sọ fáráàlú? Tẹ́lẹ̀ àwọn náà ní ń sọ pé ká lọ fọkàn balẹ̀. Àwọn èèyàn fọkàn balẹ̀, kì í ṣe pé wọn ò fọkàn balẹ̀. Ìgbà tí wọn ò rí nǹkan kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ẹ má jà gbàgbé wípé ìjọba tá à ń ṣe, ìjọba alágbádá ni, kì í ṣe ìjọba ológun. Bá a bá wá ń ṣèjọba alágbádá, ẹ má jà sọ fáwọn èèyàn pé wọn ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ nípa fífi agbófinró tàbí agbára ipò dó màwúrú mọ́ wọn. Nǹkan tó bàjẹ́, tó sì ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́, ó sì ṣe é tún ṣe. Oòrùn tó ràn yìí tó aṣọ ọgbẹ̀. Ọlọ́run gbọ́ táṣọ ọgbẹ̀. Tí nǹkan bá yí padà lénìí, ẹnu táyé fi sọpá dégún náà fi sọpá dé ògún. Tí wọ́n bá tó ládé ògún, wọ́n á tún padà sọpá dégún tí nǹkan bá rọ̀ wọ́n lọ́rùn. Gbogbo àwọn tí wọ́n ń polongo ní ìsìn pé àwọn fẹ́ lọ láyé àwọn Biafra ni, àwọn Yorùbá nation ni, àwọn ọgbà ni, tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ láyé wọn tí nǹkan bá dáa, tí ìlú bá rọrùn ni, wọn ò ní sọ pé àwọn fẹ́ lọ láyé wọn. Wọn ò ní sọ bẹ́ẹ̀. Àtúnṣe ní gbogbo nǹkan tó bá bàjẹ́ gbà láyé. Kì í ṣe pé ká tún máa fagídí bàjẹ́. Ẹ sọ fáwọn tó wà lẹ́yìn yín, ìyà ò jẹ wọ́n. Wọn ò lè mọ̀ bóyá ìlú rọrùn àbí kò rọrùn. Ẹni tó bá dẹ̀ mọ̀ ò ní sòótọ́ fún yín. Ìdí ni pé kọ́nà oúnjẹ tiẹ̀ ò mọ́ bá a dí. Kọ́nà oúnjẹ rẹ̀ ò mọ́ bá a dí ni kò ní lè sòótọ́. Ẹ̀yin fúnra yín lè má mọ̀, torí báwo lẹ ṣe fẹ́ mọ̀? Àwọn wo lẹ̀ ń bá rìn? Àwọn bí tẹ́ ẹ̀ ń rìn sí ebi ò pa wọ́n, bó lẹ̀yin ṣe fẹ́ mọ̀ pé bí ń paráàlú? Àwọn tó ń tẹ̀lé yín, ebi ò pa wọ́n, báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé bí ń paráàlú? Èyí tó sì mọ̀ nínú wọn, a mọ̀ sásẹ́yìn láti sòdodo ọ̀rọ̀. Ìkà lọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀ láwọn olóṣèlú yìí. Tẹ́ ẹ̀ ń rí funfun, tẹ́ ẹ̀ ń pè ní dúdú fún wọn. Ọlọ́run ó dá fún yín o. Ṣé rí sí owó oníkálukú lóníkálukú máa jẹ lọ́dọ̀ Ọlọ́run? Ẹ̀san sì ń bọ̀, ó máa ké, ó máa na oníkálukú lẹ́gba ìwà ẹ̀. Seyi Tinubu, ọmọ ààrẹ ni ọ́. Láti jẹ ayé ààrẹ kò sí tó burú ń bẹ̀ bí ìlú bá rọrùn. Mo tó sọ, kò sẹ́ni tí ó rántí sọ pé kinní kan ṣe kẹ ẹlẹ́dẹ̀ ń pàkọ́. Kódà bí bàbá bá ṣe tán lọ́dún 8, yàtọ̀ fún pé àwọn míì ò ní gbà nítorí ipò òṣèlú, tí ìlú bá rọrùn àwọn èèyàn lè tún ọyá bàbá á tún dìbò fún yín. Gbogbo ọ̀nà tó yẹ kẹ́ ẹ san lásìkò yìí, ọ̀nà tí ìlú ó gbà rọrùn ni o. Ẹ mọ́ bọ́ àwọn tó ń sọ̀rọ̀ o. Ẹ jẹ́ á kúrò nínú à ń tanra ẹni jẹ. Kò sí tó burú nínú kó jẹ ayé ọba tó jẹ lọ sọ́dọ̀ àwọn ará òkè ọya tó fi ń ṣe wọ́n láàánú. Má gbàgbé ilé. Jẹ́ káwọn ará lo ilé tiẹ̀ náà, àwọn Yorùbá, jẹ́ kan rí ẹ pé tó ọ̀rọ̀ rẹ ó yí ọ pé aláàánú ẹ̀dá ni ọ́. Ṣùgbọ́n má gbàgbé o, ó kọjá ọ̀rọ̀ ráìsì agolo kan o. Yàtọ̀ ń jà àwọn èèyàn kọjá ráìsì agolo kan o. Èmi mọ̀ pé kò lè wu bàbá kíjọba wọn mọ́ lójútùú, ṣùgbọ́n gbogbo àwọn tó bá wà lábẹ́ ẹ̀ bí ò ṣe lójútùú, tí wọ́n fẹ́ kíjọba yẹ kó sàn re, ìdájọ́ Ọlọ́run ó wà lórí wọn. Ṣeun Agboola lórúkọ tèmi. Tó bá a bá ṣe fẹ́ kó rí ní dáadáa, Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ o. Èrò wa sórílẹ̀-èdè yìí, tó Ọlọ́run ó ṣèdájọ́ láàrin wa o. Ẹ ṣeun.